o ẹ má ṣe jàgídíjàgan. Àjànàkú arógun mọ́tìdí dé abánijà màmá sojú epo kínkín tí ń bojú omi jẹ́ mo tún ti wọlé agodo orin gbàǹjo talẹ́ni tó ní ìyà tí ó rà kú agbógun lérí tìrì ogun òkètè bámbám àlùjànnú tí fọwọ́ òsì júwe ilé fáwọn onírìkísí ọmọ òṣòro fọkòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjànnú akéwìtáyé ń wárí fún agbọ́n olóko bàbá tí ń sojú alábòsí ṣàkàṣàkà. Àjànàkú òtítọ́ ni pé ohun tó burú ni ká máa fọ̀rọ̀ ikú yọra wa kò sẹ́dá tí ò ní padà tọ́kú lá àmọ́ àwọn wèrè kan wà tí wọ́n já darí wa tó ṣe pé tá a bá gbọ́ pé wọ́n kú ká máa mú jójó ni kọ́lọ́ tí ó mọtí kẹlẹ́mú mẹ́mu yóò ní bákan lọ́jọ́ tá a bá gbọ́ ń pa ikú wọn irú wọn ni Tinubu tó pèrè lásìwájú àwa Yorùbá Lai Muhammed Fẹ́mi Adésínà pẹ̀lú olórí oko tí ṣe ṣe bàbá. Àjànàkú ń kí yín o àsìkò aráfẹ́rẹ́kù ọ̀kan nínú àwọn ọ̀bà yìí kẹ́ tó kú tú ẹ́ Malam Abba Kyari ikú wọlé ó mú lórí oko lọ gbogbo owó ẹ gbójúlé ò lè dẹ́kun débi tí ó padà dákú dúró ẹ má fojú di kú ikú ti lóhun ó fojú yín hàn kí sàléèmà. Ikú burú o sóun ló jákéde bẹ́ẹ̀ rẹ́ni tí ń gbélé ayé pákáleke bó o sì lè pẹ̀mí máa jayé fàmílétè ń tutọ́ ikú rẹ̀ ò ní pẹ́ dé bó pẹ́ ó yá bó o fi ilé ayé ṣe báǹkì tí ń ṣàfowó ọjọ́ ikú bá yọjú sí ọ ní ó nira ikú ti lóhun ò gbá rìbá ó ti lábẹ̀mí nìkan lòun fẹ́ rí sójú ẹ wá wojú ayé ikú pẹni tí ń lérí 2023 láì fèsù bẹ̀gbà. Ọlọ́run kòrò dákun má ti dáwọ́ ìbínú rẹ dúró lórí àwọn ọ̀bàyéjẹ́ jẹ́ wọ́n mọ̀ gbórí wheelchair bíi ti Ibrahim Gbàdàmọ́sí Babangida jẹ́ wọ́n mọ̀ gbókálé bí ajá abukigẹ bí Olúṣẹ́gun Ọbásanjọ́ dákun fún wọn níṣẹ́ ṣe sọ wọ́n dẹni ẹ̀kọ́ láwùjọ bíi ti Lai Muhammed ọ̀kan pàtàkì tí ń parọ́ láyé dákun ṣé wọn mọ́lé Olúwa má ṣe jẹ́ wọn rójú ráàyè lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́rẹ̀ gbà òṣàn fẹ́ni ó bá létí inú nínú yín kó tẹ́tí inú kó gbọ́ ni gbogbo ìyà tẹ́ ẹ fi ń jẹ wá lórílẹ̀‐èdè yìí bí bẹ́sàn rẹ̀ ní ń ké ìyà 2020 lọ́dún tá a wà yìí kì í ṣe wàsá ọdún ẹ̀san ló jẹ́ fún gbogbo ẹni tí ń ní wá lára kòrónà kan sì láìsàn táwọn ayé fi ta yín lọ́rẹ tẹ́ẹ̀sì lè rí ìwòsàn kan pàtàkì sí láéláé kó máa mú yín lọ ni kó máa rán yín lọ sọ́run àrèmábọ̀. ṣé kò yá ni lẹ́nu ni ọ̀sẹ̀ méjì kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún fi kún ọlídé kòró fún wa tí ó sì tó oúnjẹ kan tí wọ́n fi ṣèrànwọ́. gbogbo yín ẹ lọ́rùn a ò sì ní yé pariwo ẹnu a tún ti ń fetí gbọ́ pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì ó ṣeé ṣe kẹ́ ẹ tún fọjọ́ kún fọjọ́ fún wa sí i wọ́n ti sọ̀rọ̀ kòró di business center lórílẹ̀‐èdè wa Nàìjà ẹni ebi ti pagú gan ti fẹ́ jẹ ẹni tó lárùn kòrónà. ẹ wá dúró àwọn ènìyàn tára ń ní láwọn tá a fi bìkan yàtọ̀ sẹ́ran orí ìṣó ẹtì mọ́lé ojoojúmọ́ là ń rùn pa ẹ̀sùn gbogbo apátádẹ́gbẹ́ alágbe lórí ayélujára ọ̀pọ̀ ló ṣe pé tí wọn ò bá jáde síta òkèlè wọn ò lè pọ́n láyéláyé ẹ lólókolóko ẹ tún lé ẹni tí ń lọ sódò lódò. ṣé ẹ fẹ́ gbọ́ o kò sẹ́ni tí ò lè dúró oṣù mẹ́fà tí jíjẹ mímu bá ti wà ní àrọ́wọ́tó ayé yín ti bàjẹ́ àpò ara yín lẹ gbájúmọ́ ikú oró ní ó pa yín tayatọmọ ẹ wò bítíbitì oúnjẹ aṣaralóore táwọn ìjọba Amẹ́ríkà ń pín mi báwọn ọmọ wa ń bẹ lára wọn tí wọ́n ń gbọ́ oúnjẹ gidi wọ́n á fún wọn lówó fún wọn lẹ́bùn kan pàtàkì tó jọjú ojoojúmọ́ sì ni wọ́n ń fò fáyọ̀. Àrífà lájogún ọmọ bàbá Ògbómọ̀ṣọ́ tó mewé mẹ́gbò bí àrọ̀ ni àbọ̀rúbọ̀yé. tọ́lọ̀ bá díjú tán tó gun ayé díjú tílé ayé ń fi rìn lápè àwọn alálẹ̀ tọ́lọ́run kólé ayé lé lọ́wọ́ lọ́nà àbáyọ kan gbòógì síṣòro àwa ẹ̀dá gbogbo ogun kógun tí ń fẹjú mọ́ níbí iná ọyẹ́ tó dúró gbangba gidigba ti dópin ààrẹ ògbóni ìgbà ìwáṣẹ̀ fraternity worldwide lábẹ́ ọba his spiritual eminence ọba adéyínká àdìsá Ṣàngóládé àrífà ńlá jogún lọ́ba adániwáyé fi ta wá lọ́rẹ ilé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n fi kalẹ̀ sí níbi tó nírúurú ogun ti ń disappear fọ́nírúurú ìpèníjà tó máa ráyé ńlá kọjá ẹ sá máa bọ̀ wá nílànà ìbílẹ̀ wọn képewé lórúkọ
tẹ́wé ń jẹ́ ogun gbogbo anapápá bora gan ni àfijì ìròyìn òtá fojúbà ẹ yọjú sí wọn nípínlẹ̀ Ọ̀ṣun fúnra lára yín lẹ́ẹ̀rọ kísà nínú ìròyìn ìrọ́kọ́ tètè bọ̀ lè kọ́ aṣẹ̀dá ń gbọ́wọ́ ọba ògbóni ìgbà wáṣẹ̀dá kẹlúkẹ́ńkẹ́ fọ́ọ̀mù adarí oorun sáìsàn tàbí àrùn ní í ṣe wọ ni wọ́n fẹ́ lọ bínú kú àìrọ́mọ bí àìrọ́wọ́ yọ láwùjọ logun tí ń jà tó òfin ronú kan gan mọ́lẹ̀ Èdùmàrè ló dirí ẹwà fákùkù arífánlá jogún tá a bá ti lè gbéra dákun mọ́ bọ̀ nífẹ̀ẹ́ ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé àbí wo tiẹ̀ lákòjọ ẹ dákun ẹ yọjú sí bàbá àmúbọ́logun tí ń jà wọ àrífánlá jogún lọ́ba dániwáyé fi ta wá lọ́ọ̀rẹ́ fún generation tá a wà yìí kì í ṣàṣetì ẹ gbà bẹ́ẹ̀ gbogbo àlákàlà táyé fi ń jà ológun ti dópin tó o bá ti lè rí kábíyèsí oúnjẹ ojú oorun tàbí ogun ìdílé bó sì jẹ́ ìgbéga nìwọ́ fẹ́ lẹ́nu iṣẹ́ yọjú sí wọn bó sì jẹ́ ti contract tó o fẹ́ kó já mọ́ ọ lọ́wọ́ ni ìrọ̀rùn ló bá dé àṣeyọrí lórí ìdánwò ara iṣẹ́ tá a fi rán bàbá sí wa ni bó sì jẹ́ àjò àti rífísà gbà lọ sílùú òyìnbó ni wọ́n ń fẹ́ àrífánlá jogún kò lọ sọmọdé gbàbọn lọ́wọ́ òjò ẹ̀rù jẹ̀jẹ̀ páńkọ pé ààrẹ ògbóni ìgbà ìwáṣẹ̀ nọ́mbà àrífánlá jogún rèé o +234 813 257 3388 tàbí +234 086 019 3627 ṣé ká má parọ́ bàbá fi ṣẹ́ràn wa ó jura wọn lọ. Ó làlàlàlà àfáàrí kẹ́hóyọ̀ ń bẹ nílùú Ìbàdàn ẹ kàn sí wọn nílànà mùsùlùmí gbogbo ẹ̀dá tó ti débẹ̀ ló sì lè sọ rere nípa wọn. ìlú Ìbàdàn lárí kẹ́hóyọ̀ kékeré fìkàlẹ̀ sí tẹ́ ẹ bá ti dé ìlú Ìbàdàn bí ìṣèwòrò odò ẹ pè wọ́n ẹ tún lè gbé mọ́tò tẹ́ ń lọ sọ́lọ́run ṣògo ẹ sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì tẹ́ ẹ bá ti fònà sábẹ́ bíríìjì ẹ ṣẹ́wọ́ sí mọ́tò tẹ́ ń lọ sámúlòkó ẹ sọ fọlọ́kọ̀ kó sọ yín ní Dàòwí lọ́gán tẹ́ ẹ bá ti sọ lẹ́gbẹ̀ẹ́ ilé epo ẹ sọ fọlọ́kadà pélé àrí kẹ́hóyọ̀ kékeré lẹ̀ ń lọ òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fọlọ́kọ oríṣiríṣi àìsàn tí ń ṣe ọ̀dàkùn má ṣe dé ìwọ mọ́ra gbéra lọ rí bàbá àìsàn ìbálòpọ̀ ní í ṣèwọ ni ẹ yọjú sáré kẹ́hóyọ̀ ọlọ́run gbọ́wọ́ wọn ṣiṣẹ́ olúwa bí kìíní ọkùnrin ò bá sì ṣe déédéé tó gbogbo ní low sperm count tó ti rí bàbá ló ti dọlọ́mọ yọ̀yọ̀ tàbí quick ejaculation ìwọ ní ọ̀rọ̀ yín ti wá dayọ̀ ẹ dákun ẹ kàn sí àrí kẹ́hóyọ̀ kékeré tí ń bẹ nílùú Ìbàdàn ọ̀nà àbáyọ ń bẹ fún yín fónírúurú ìpèníjà tẹ́lẹ̀ mọ́ là kọjá kún fàyà kún ohun gbogbo ní ṣíṣe níwájú ọlọ́run àlá gbogbo ogun tí ń jà tó o bá ti yọjú sẹ́ni ọlọ́run ò ní gbòòrò wọn mọ́ tó o bá ti lè yọjú sáré kẹ́hóyọ̀ kékeré nílùú Ìbàdàn tẹlifóònù nọ́mbà wọn rèé +234 706 446 1776 tàbí +234 816 668 1663 ẹ kàn sáré kẹ́hóyọ̀ kékeré wàláì inú yín ó dùn. tá a bá ń sọ ń pa importer and exporter tọ́lọ́run ń gbà fún lásìkò yìí POM Peace of Mind Transport la gbádé fún lábẹ́ aláṣẹ Chief Táyéṣe Ìdú Ọ̀ṣun ọmọ wọn nílùú Èjìgbò Mr Amos Ọ̀wábóyè aka Fẹ́mi Kútì nílé iṣẹ́ wọn wọ́n import rubber slippers lónírúurú fún lílo àwọn ọmọ ẹ̀dá rubber slippers ń bẹ ní bìbà lọ́lọ́kan òjọ̀kan èyí tó ṣe rẹ́gí mọ́ni lẹ́sẹ̀ bí ẹni pé wọ́n bí mọ́ni ilé iṣẹ́ wọn ń bẹ ní Marina nílùú Èkó nọ́mbà 53 ni wọ́n fè kalẹ̀ sí head office wọn ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ bá ti dé sawmill Igbó Ọwá opposite gbogbo hotel tí ń bẹ nílùú Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ nàmọ̀pá ni gbogbo ẹ̀yin alágbàtà tó débẹ̀ déèbẹ̀ lórílẹ̀‐èdè Abidjan gbogbo yín pátápátá ńlá kí ẹ kú àfitọ́mọnìyàn ṣe ẹ̀yin gba ẹ̀kẹ́ tí dúró tilé ẹ̀yin èjìká tí ò jẹ́ kẹ́wò ó yẹ ẹ kú iṣẹ́ takuntakun látòrí ìyá Yusufu ìyá Nafisat ìyá ewé promoter ìyá ọpẹ́ pẹ̀lú madam ìyá bọ̀dé àyàfẹ́mi Kútì fúnra ẹ̀ bó bá ṣe pẹ́rù lẹ́yìn sì fẹ́ kó láti ìlú Èkó sábìjan tàbí vice versa ìrọ̀rùn ló bá dé àwọn kì í ṣe ẹrù ẹni báṣabàṣa gbogbo ẹrù tẹ́ ẹ fi rán wọn kò ní dín kò ní pin èké gbogbo tẹ́ ẹ bá fi rán wọn ló mọ̀ pé pérépéré bẹ́gùn bá ń bẹ nígbàlẹ̀ ológbòjò lọ́ba egúngún ẹyẹ wọn kì í fòkó forí sọgi iṣẹ́ Ọlọ́run ni bàbá Mary bàbá Mercy ọmọ wọn l'Èjìgbò dákun tẹ̀síwájú tẹlifóònù nọ́mbà wọn nìwọ̀nyí tó bá ṣe pórílẹ̀-èdè Nàìjíríà ni ẹ lè pè wọ́n sórí +234 813 707 7080 fẹ̀yìn tàbíjan ẹ lè pè wọ́n sórí 002 254 640 9102 tàbí 002 250 304 2120. a sì tún ń wá àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú Abidjan. oríṣiríṣi mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ká bá yín fi kẹ́rù. oríṣiríṣi aṣọ ní bẹ lára alágẹmọ. bó ṣe bọ́ọ̀sì ńlá bọ̀gẹ̀nẹ̀ tàbí ti kéékèèké títí dórí tírọ̀kì bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ ni. òkàrẹ̀ ọmọ ewu ló bí mi wọn ò gbọ́dọ̀ mẹ́mú. ọ̀sà ògìyàn ló wò mí dàgbà wọn ò gbọ́dọ̀ mẹ́mú ọ̀gọ̀rọ̀. dákun tẹ̀síwájú Ọlọ́run ló fi ṣe rán. bóyá lẹ́mọ̀ gbogbo abẹ́lé ti rápálá wọ orílẹ̀-èdè Nàìjíríà wá àwẹ̀ àti àdúrà ó sì lè ran ibi tí ń bẹ ńlẹ̀ yìí mọ́ àtolórí àtẹlẹ̀mù
kí gbogbo wa ó dira ogun abẹ́lé tó ti súyọ ní. réètì tẹ́bí fi ń pa àwọn èèyàn lásìkò yìí gbẹnu tó kọjá sísọ. ọ̀pọ̀ nínú àwọn ọ̀rọ̀ bọ̀ ẹ̀dá tẹ́mi Àjànàkú Akéwì ti mọ̀ ló ti dilẹ̀ pa lọ́wọ́ ibi tí ń fi wọn lápè wọ́n ti rí sóoro. ọ̀pọ̀ sí lọ́kọ̀ ìyàwó tí ọ̀rọ̀ náà kan Àbújá mọ́ gbogbo ohun tí wọ́n gbójúlé nínú ilé wọn ni wọ́n ti jẹ tán ìyà yìí pọ̀. ṣé ẹ fẹ́ gbọ́ o òbítúárì yìí ń bọ̀ lórí Facebook kódà kò ní pẹ́ dé mọ́. ikú tó pa Buhari chief of staff ń bẹ ní kọ̀rọ̀ yàrá tí ó pa yín ọjọ́ tó máa yọjú sí yín ó ti dé tán ẹ̀ mọ́ múra. bẹ́bí kú ló jákéde fẹ́yìn kọlọ̀rọ̀ sí agúnge ọrùn tí mọ́lọ́run bínú ikú yín ti dé bẹ́ẹ̀ sáwọnú ìwò ilẹ̀ ẹ padà wá jẹ̀yà. ẹ̀yin ọmọ Nàìjà ẹ dákun ẹ bá mi bèrè lọ́wọ́ rẹ̀ mú Ọbásanjọ́ owó wo ní pín tí ò ti ẹ̀jẹ̀ àrímúmí ojoojúmọ́ ní pariwo lórí ayélujára ojoojúmọ́ sì là ń rìn kà lórí Facebook polówó kan pàtàkì tóun ti pín bóyá ó ti wá dọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ò lè wí bó bá sì jẹ́lu rẹ̀ ló ti pín wọ́n ni a lè sọ ìṣẹ́jú là ń worí fóònù bóyá a lè rí ohun tó jọ àláàtì. ojoojúmọ́ ni wọ́n ń discover àwọn aláìsàn kòrónà lórílẹ̀‐èdè yìí kò tiẹ̀ yé ni mọ́ bóyá kòrónà ti ń jà lórílẹ̀‐èdè China sì yàtọ̀ séyìí tí ń fi wa lápè lórílẹ̀‐èdè wa ni ọ̀pọ̀ ló ṣe pé malaria ní í ṣe wọ́n tí wọ́n fi ti wọ́n jayé wa lógun COVID-19 kọ́ COVID-419 lógun tí ń jẹ́ yín èèyàn yìí o àwa sì mọ̀. ẹgbọ́n náà tálẹ́ ni ó lè lùgbàdì àìsàn tá a mọ̀ sí coronavirus tí ó padà mórí bọ́ná àwọn ará China pẹ̀lú Italy tí wọ́n ti fara káásá ló lè sọ tí wọ́n bá ń perí akọni àwọn ẹ̀dá tó sì ṣe lùgbàdì lórílẹ̀‐èdè Amẹ́ríkà ló lè ṣàlàyé kó yé yékéyéké tẹ́ ẹ bá sì láǹfààní àti fojú kan bá Kyari lọ́rùn ṣe bóun ló lè ṣàlàyé àìsàn. Àjànàkú kò ṣẹ̀ṣẹ̀ ní ìdí ká máa sọ fúnra wa gbogbo abẹ́lé ti dé sí wa lórílẹ̀‐èdè yìí ẹni tó bá dèlú Èkó lásìkò yìí ló sì lè ṣàlàyé bí wọ́n ti ń fojú winá ogun àwọn ìyàwó ilé ò lè sùn sáyà ọkọ wọn mọ́ bí alára kan bí ìtàtijọ́ mọ́ tọkọtaya ní ṣiṣẹ́ ọdẹ látàrí àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọkọ́mọ tí ń fojoojúmọ́ ayé fìlú lògbòlògbò. ibo làwọn fẹ́ bá yàrá èyí já o ọ̀sán gangan ni wọ́n ń jà àwọn èèyàn lólè nǹkan ti dé bí wọ́n ti ń fọwọ́ bọ lọ́mọge ni wọ́n ń sọkọ wọn lọ́sẹ̀ báàrẹ̀ ni ó fẹ́ dá wọn lẹ́kun iṣẹ́ ibi a sì ráwọn tí wọ́n ń pera wọn láṣáájú àwa Yorùbá tí wọ́n fọwọ́ lẹ́rán tó ń gbogbo ń polúkúrú musu aṣáájú ilé yín lẹ jẹ́ kì í ṣe lórí àwa Yorùbá ilé ayé asán lẹ wá o ayé yín ò wúlò ẹ̀yin ń gbénú ilé ẹ̀ ń gbénú mansion ẹ̀ ń gbọ́yẹ́ tó dára sórí báàrẹ̀ ni ó fẹ́ yọ ayé yín lẹ́nu ẹ̀ ṣe tán láti síná ògùn yẹ fún wọn bọ́mọ yín ṣe ń joyè ìyálọ́jà láyà yín ṣe sẹ́nẹ́tọ̀ ẹ̀ sì bẹ̀rù àtúbọ̀tán bẹ́ẹ̀ ṣe di pírẹ́sidẹ̀ǹtì ní yíya 2023 lóhun tó jẹ yín lógún abálájọ tẹ́ ẹ fi ń ṣe bí ẹni èèyàn pàtàkì ẹni Ọlọ́run tẹ́ ẹ ń pínwó tẹ́ ẹ ń pín ẹgbẹ̀rún 2 náírà owó kíni owó tí ò tó ṣe máa ń mẹ́yẹn lẹ́mìí 6. àmọ̀ràn èmi Àjànàkú sí yín bọ́ìsì èmi ò ní pè yín lọ́mọ gànfẹ́ angry man is an hungry man ebi ló lé wọn síta àmọ́ àwọn tóògì tó ti ṣe pé ìlú òyìnbó ni wọ́n wà tó jẹ́jà ń gbára ni wọ́n fi ń ṣe fórílẹ̀-èdè wọn. tírú yín bá lè pàmò pọ̀ tẹ́ ẹ bá lè gbà wá nínú àjàgà tá a wà yìí inú gbogbo ọmọ Nàìjà ìbádòdòdò. ẹ sì dẹ́kun ẹyẹ ni àwọn tí ò rọ́wọ́ oríire láàrin ìlú lára mọ́. ilé Aṣíwájú ń bẹ pẹ̀lú àwọn tó lóko ẹ dẹ́kun ẹgbàlé wọn lọ bèbè ẹlẹ́ lóògùn àbẹ́rù bọ́n sì ní gbà yín ẹ dákun ẹyẹ ni wá lára mọ́ o ẹ lọ gbowó yín níbi owó dọ́là tó pọ̀ gbogbo àwọn tẹ́tọ̀ yín ń bẹ lọ́wọ́ wọn ẹ ò rí bẹ́ẹ̀ mórí lé ẹni tẹ́bi ń pamọ́lẹ̀ ní kọ̀rọ̀ yàrá lẹ́tún ń gba tọwọ́ wọn ó ṣe fún wa ọ̀lẹ àfàjò ẹni ọlẹ́ mú ṣe fóun là á lẹ̀dí mọ́ tóun ẹgbójúlé bá dá yín lójú ẹ ṣe lọ ká wọn mọ́lé láwọn tó lóko ẹ yálé wọn lọ́tún ẹ yà lọ́sì tó wá tó yá gan-an lè mórí lọlé Bọ́lá Tinubu Ahmed bàbá Bọ́lá Tinubu Ahmed owó tẹ́ ẹ pín ẹ dákun ẹ sì jẹ́ ó kárí ẹ dákun ẹ jẹ́ ó kárí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ṣebí bàbá gbogbo wa pátápátá lẹ jẹ́ kí ló dé tẹ́ ẹ wá ń fárí apá kan ẹ ń fárí apá kan dákejì sí kí ló dé sáwọ́ òkè sọmọ Nàìjíríà ẹ lọ láìkí péèjì èmi Àjànàkú Akéwì ni mò ń jẹ́ ẹ sì tún lè kàn sí mi lórí wẹ́bsáìtì mi
ajanaku@gmail.com ní ẹgbẹ́ mi láago. Bó sì ṣe ìmọ̀ràn lẹ́yìn fẹ́ fi fún mi, ẹ dákun ẹ ṣàlàyé ẹjá mọ tó kù lẹ́yìn ètò. Ẹ tún lè lọ sọ̀sìkírábù sórí YouTube mi. Àjànàkú Akéwì náà ni mò ń jẹ́. Bó ṣe ṣẹlẹ̀ fẹ́ gbé fún mi ní òkú àgbà tàbí ti polówó tó yanrantí, ẹ dákun ẹ gbá wa láago. Àwa láàmú wá ẹ̀yin náà lápadà bá láṣẹ lówó Olúwa. Àníríjà àwọn alálẹ̀ ńlẹ̀. Tó Àjànàkú Akéwì lèmi ń jẹ́. Èmi lọ́mọ òṣòro fọ́kòkò ẹ̀gẹ́dẹ̀. Àlùjẹ̀nú Akéwì táyé ń wí. Agbọ́n olóko ni mí, bàbá tí sojú alábòsí kàṣàkàṣà.